yèyé fọ́tún. Oore yèyé o, ọ̀rọ̀ ọ̀sà o, ẹ̀rí o, àrà o, orí o. Adékojú ẹ̀bọ̀ra sí gbénú mi, ìyá àjẹ òdìdí alágolódò ni mò ń ké sí lọ́wọ́. Àgọ́ onílé ṣé bá wọlé o, àgọ́ àlejò ṣé bá mọ̀ gbọ̀ ìyá ń bọ̀ o. Àgọ́ lọ́nà oore yèyé máa ń bọ̀. Àgọ́ lọ́nà ọ̀tún máa ń bọ̀. Àgọ́ lọ́nà ọ̀nà Adékojú. Àgọ́ lọ́nà oore yèyé máa ń bọ̀. Àgọ́ lọ́nà. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ ńlẹ́yìí. Ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà eléyìí mo kí yín, baálé ilé mo kí yín, ìyálé ilé mo kí yín. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun pátápátá, mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nísàlẹ̀ ọ̀sà pátápátá. Kẹ́ríkẹ́ kẹrọ́là òun lẹ bá rájò, àtìkẹ́ àtọ́là kò ní fi pàṣánà yín o. Ẹ rìnrìn àjò kó délé, ẹ lògbésí ayé rere. Àwa tá a wà nílé náà àní wà bákan náà bí omi adágún. Àrísìkí ọlà yóò sàn délé ẹnìkọ̀ọ̀kan wa o. Yóò máa wá sùn níjoojúmọ́, kò ní gbẹ nílé gbogbo wa. Bàbá tí ń nawọ́ a máa bomi ajé, bàbá tí ń kọ́ ọ́ bà kò a máa bajé jáde ni o. Ajé ò ní fi wá ṣọ̀tá o. Kí ni mo fẹ́ bá wa sọ? Ẹ wá nǹkan kan fìdílé, tàbí kẹ wá nǹkan kẹ fi rọ̀gbọ̀kú, tàbí kẹ fẹ̀yìntì nǹkan kájọ jàǹfààní ọ̀rọ̀ méjì mẹ́ta tí a fẹ́ bára wa sọ níwọ̀nba ṣókí. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Àwọn ìdojúkọ díẹ̀ tí máa sábà dojúkọ ẹni tó bá jẹ́ ìṣẹ̀dá omi, òun la fẹ́ mẹ́nubà. Àwọn ẹlòmíràn máa wá wòye pé nínú gbogbo ìṣẹ̀dá tó pọ̀ káàkiri ayé, ṣé ìṣẹ̀dá omi nìkan ni lọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tó báyìí ni? Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ sì kọ́. Ìṣẹ̀dá omi lọ́pọ̀ jù lókè èèpẹ̀. Ìṣẹ̀dá omi lọ́pọ̀ jù. Ìṣẹ̀dá omi lọ́pọ̀ jù. Àwọn àṣẹ̀dá yòókù náà pọ̀ o, àmọ́ tómi ó fi bẹ́ẹ̀ pọ̀ jù. Wàá gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ní sọ yìí pé wọ́n ní ọmọ omi lòun, wọ́n lọ́mọ olókun lòun, wọ́n lọ́mọ lọ́sà lòun, kí ló wá dé tóun fòsì mú gàárì. Wọ́n láwọn ọdẹrù ẹgbẹ́ òun dì. Wọ́n láwọn ó fìdí ẹgbẹ́ lélẹ̀, òun fi lélẹ̀. Èyí ọkọ òun ò rí ní, èyí ọmọ òun ò rí bí, èyí ọjà òun ọ̀tà. Kí ló dé tí gbogbo ayé ń sọ̀mú lẹ́nu tí wọ́n pa àwọn tì bí omi ìsanwó? Ayé ò ní pa gbogbo wa tì bí omi ìfọbọ́. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú 3 sí 5. Òfìdí hàn kan, ẹ̀jẹ̀ àwọn àbọ̀rọ̀ bọ̀. Ìyá mi máa ń bọ̀ lọ́nà. Adékojú ẹ̀bọ̀ra sí gbénú omi. Ẹ̀wù tí alágolódò ni mò ń ké sí lọ́wọ́. Akúrọ́rọ́ bí ẹni sùn ọba àbí ni o. Akúrọ́rọ́ bí ẹ̀sùn ọba òde ìjẹta tó kúrò àdúgbò lómi ìbàjẹ́ fọ́ra wọn sí alọ́mú. Ìjẹ lọ́wọ́ ẹ̀wù tí ìjẹ lẹ́sẹ̀ yé. Adékojú ẹ̀bọ̀ra sí gbénú omi. Àgọ́ lọ́nà. Oore yèyé máa ń bọ̀. Àgọ́ lọ́nà. Ẹ rí ìṣẹ̀dá omi. Nínú agbo ìṣẹ̀dá omi, omi oríṣiríṣi ló wà. Gbogbo omi kọ́ lomi ajé o. Kì í ṣe gbogbo omi lomi ajé. Gbogbo omi kọ́. Ìṣẹ̀dá omi jẹ́ ìṣẹ̀dá kan tó jẹ́ pé
ọ̀tá a máa pọ̀ fún wọn, ayé a máa bínú wọn láì nídìí, tí wọ́n bá ṣe oore ayé a máa fi ibi san fún wọn. Wọ́n jẹ́ ìṣẹ̀dá kan tó jẹ́ pé a máa tàn bí gíláàsì, gbogbo ayé ní kọ́kọ́ rí wọn. Ayé fẹ́ máa jẹ àǹfààní wọn ni wọ́n fẹ́ ṣe wọ́n láǹfààní. Àǹfààní pọ̀ lára wọn látòkè délẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ oníṣẹ̀dá omi ó gbọ́dọ̀ máa rà ní wẹ̀yìn, kò gbọ́dọ̀ máa rà ní fura. Èèwọ̀ pọ̀ fẹ́ni tó ní ìṣẹ̀dá omi, ìkìlọ̀ sì pọ̀ fẹ́ni tó ní ìṣẹ̀dá omi. Ó gbọ́dọ̀ tẹ̀lé kìlọ̀, ó sì gbọ́dọ̀ máa ṣọ́ra. Bẹ́ẹ̀ náà ni èèwọ̀ kò gbọ́dọ̀ máa jẹ́ èèwọ̀. Ǹjẹ́ gbọ́ báyìí, ẹni ayé ń sọ ni kèé wòran, òun náà tó gbọ́dọ̀ máa sọ rẹ̀ fún rẹ̀. Kì í ṣe pé wọ̀lọ̀wọ̀lọ̀ táyọ̀ àyókù ń fi gbogbo ẹnu jẹun, bẹ́ẹ̀ ló níṣẹ̀dá omi máa fi gbogbo ẹnu jẹun bí ó bá rí. Kì í ṣe bí gbogbo èèyàn ti ń kó oògùn mì ní gbogbo bí wọ́n bá rí, lẹ́ni tó bá níṣẹ̀dá omi òun náà gbọ́dọ̀ máa kó ìmí kó tọ̀hún mì rárá. Wọ́n ní aṣọ nìyá mi tà fi èdò lówó, kò rí bẹ́ẹ̀ bí ọmọ oníṣẹ̀dá omi o. Ìyá rẹ̀ lè ta aṣọ kó ti bẹ̀ dolówó, òun lè ta akọ́bùjẹ gbèsè tí ó bá bá ìṣẹ̀dá rẹ̀ mu. Bákan náà ni tó jẹ́ oníṣẹ̀dá omi, ó gbọ́dọ̀ mọ location rẹ̀, ààyè rẹ̀ ó gbọ́dọ̀ mọ̀. Ṣé mọ̀ wípé nílẹ̀ Yorùbá tí èdèlẹ̀ Ìgbò àtìlẹ̀ Haúsá gan àtìlẹ̀ ibòmíì, ó níbi òòrùn tí yọ, ó sì níbi tí wọ̀ sí. Bákan náà tójò bá sú tí gbogbo wa bá ti gbójú òkè pé òjò yìí ti sú, èyí ò ní pẹ́ rọ̀. Bẹ́ẹ̀ náà mo fi ṣàpẹẹrẹ ọ̀rọ̀ ni o. Ọni tó bá jẹ́ ìṣẹ̀dá omi ó gbọ́dọ̀ mọ location rẹ̀, ààyè rẹ̀, níbo láàyè mi. Ààyè yìí gan ló dá wàhálà alẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ọ̀pọ̀lọpọ̀ ọmọ location rẹ̀. Torí àlàmì sọ pé agbára ìṣẹ̀dá kì í ṣẹgbẹ́ fíṣàn o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, bọ́ ọ̀bá gbọ́ orí ọgbọ́ lónìí. Ọ̀rọ̀ sì ń bọ̀ lórí àwọn tí wọ́n ń fi déètì mọ ìṣẹ̀dá o. Ẹlòmíràn ni ọmọ Leo lélẹ́yìí, ọmọ Zebra lélẹ́yìí, ọmọ Jupiter lélẹ́yìí. Ọ̀rọ̀ ń bọ̀ wá sórí ìyẹn náà kì í yá o. À ń bọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n ohun tẹ́yà fẹ́ fà fún wa ni pé ìdojúkọ tí máa wà fún oníṣẹ̀dá omi. Tí ẹni tó níṣẹ̀dá omi tí bá ń jẹ ìwọ̀, ìrìn àjò rẹ̀ a máa dàrú. Bọ́jẹ́ni tí ń gbójú òkè wá oyún gidi pé òun wá ojú rere àánú kélédùà kó fún un ní ọmọ. Tí ẹni tó níṣẹ̀dá omi bá ń jẹ èèwọ̀, ìṣẹ̀dá omi nìkan kọ́ o, ìṣẹ̀dá yòókù náà ó ní èèwọ̀ tiẹ̀ o, ṣùgbọ́n tí bá ń jẹ omi àbí tí bá ń jẹ èèwọ̀, bóyá bí ẹja aborí, ejò, ìgbín, ọbẹ̀ ilá, àsálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìṣẹ̀dá omi míì kò gbọ́dọ̀ máa jẹ ẹran sísun. Ẹran sísun. Ẹlòmíì kì í sí jẹran ẹlẹ́jẹ̀. Bọ́ ọ̀bá gbọ́ tẹ́lẹ̀, òun lọ gbọ́ lónìí. Ìṣẹ̀dá omi ó gbọ́dọ̀ máa ṣàánú púpọ̀. Má retí àánú lọ́dọ̀ ẹnìkan torí bọ́ bá retí àánú wọn ò ní ṣe ọ́. Ǹjẹ́ gbọ́ báyìí? Tí ẹni tó níṣẹ̀dá omi tó bá wà níbi àwọn ìtẹ̀dó ẹlẹ́yẹ, ogun náà pọ̀ fún un. Torí àmọ́ fi sọ fún wa pé tẹni tó níṣẹ̀dá omi bá fẹ́ wọlé ọkọ àbọ̀ fẹ́ níyàwó, ó gbọ́dọ̀ mọ irú ilé ọkọ tó ń lọ. Ta ni ìyá ọkọ rẹ̀? Ta ni ìyá ìyàwó tó fẹ́ fẹ́ ọmọ lọ́wọ́ rẹ̀?
tó gbọ́dọ̀ wádìí ta nìyá ọkọ rẹ gangan. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ìyá ọkọ tó lọ fẹ́ ẹlẹ́yẹ ni. Ṣé ẹ ti mọ̀ wípé ìgbà tó ti lè fẹ́ ìyá ọkọ ní ẹlẹ́yẹ báyọ̀ wù kí ìṣẹ̀dá ọkọ àti ìyàwó papọ̀ tó ìyá yìí ni ó padà tú wọn ká. Ara àwọn challenges tó wà fún onítẹ̀dó tó jẹ́ ìṣẹ̀dá omi nìyí. Ìyá yìí ni ó da àárín wọn rú. Ẹlòmíín béèrè pé lọ́nà wo? Gbogbo pápá fúrú yòówù tó lè máa ṣe fún ìyá yìí kò ní tẹ́ lọ́rùn. Yóò máa sọ fún ọmọ rẹ̀ ní pé àyàfi tí ẹ bá ṣe ní àbẹ̀bí mo bí ọlọ́kù ò ní fẹ́ ọmọ yìí sẹ́. Màá ní kí lọmọ yìí ṣe fún yín kò ní ìyá yìí ò ní rí nǹkan pàtó sọ o. Tọmọ yìí bá kọ̀ tí ọba dá ìyá yìí lóhùn èpè ní ọmọ àṣẹ. Àní bọ́mọ yìí ọba gbà tó bá fagídí tí wọ́n bá lóyún kan fúnra wọn. Àní ẹyọ kan tó bí tí ó jẹ́ ọ ló ti bí yìí o. Ń bí ọmọ náà tán ìyá yìí ni ó lé ọmọ yìí lọ. Tí ìyá yìí bá ṣe torí pé wọn gbà ó lè lọ fírìsì àkáǹtì ọmọ yìí. Ó lè lọ ti rílíìsì àrísìkí rẹ̀. Ní sí ọmọkùnrin ọba dàrú. Nígbà wọn bá wá lọ wá bọ̀ orí ìyàwó ni wọ́n dá lé wọn ní ìyàwó ẹ̀ lọ́ba ayé ẹ̀jẹ̀. Àtìgbà tó ti fi ọmọ náà ní sí ọ̀rẹ́ ò ti lọ wájú ni ò ti lọ mọ́. Ọmọ burúkú ni ó ti pupa jù. Ọ̀rẹ́ tí ń sojú bíi bèbí oníke ó ti rẹwà jù. Ẹja ni kìíní kan ni wọ́n máa wí oríṣiríṣi sí i lẹ́sẹ̀. Àgàgà ayé tí ẹ fẹ́ rọ́mọ pupa lójú gbogbo ọmọ tó bá ti pupa lójú gbogbo èèyàn wọ́n ti gbà pé mèrè ni. Gbogbo ìyá tó bá ti darúgbó wọ́n ti gbà pé àjẹ́ ni tí ó sì rí bẹ́ẹ̀. Náà tí èèyàn bá tẹ́ni tó jẹ́ oníṣẹ̀dá omi bá wọ location tí ẹ bá ṣe tiẹ̀ bó ti wọlé kọ́ ni ó jáde o. Lára àwọn bẹ́ẹ̀ tí a bá jẹ́ oníṣẹ̀dá omi ọ̀fẹ́ gbalé ni ilé tí ọba bá location rẹ mu báyìí òun kílé náà rẹwà tó tọ́ ọba wọbẹ̀ gbogbo ohun tó ọba kó wọbẹ̀ ní òun. Ọ̀fẹ́ máa ta ọjà ní location ibi tó ti fẹ́ ta ọjà àwọn kan ni wọ́n ti wà mẹ́ kó tó débẹ̀. Ó ti ẹ̀ wá bẹ́ẹ̀ nìkan kan bẹ́ẹ̀ o tuntun lọ gba ilé náà tó talẹ́ni tó kọ́ ilé náà gangan. Irú owó wo ni wọ́n kọ́ irú ìyẹ̀pẹ̀ wo ni ìyẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ ṣé ìyẹ̀pẹ̀ ajé tiẹ̀ ni àbí tí ẹ̀ kọ́ tí ẹ̀ bá ti ṣe ìyẹ̀pẹ̀ ajé rẹ̀ gbogbo ohun tó ọba kó ọbẹ̀ yọ parun ni kókó 10 billion débẹ̀ àmú sísì jáde. Ara àwọn ìdojúkọ tí máa ń dojúkọ oníṣẹ̀dá omi. Tí ọkọ tí èèyàn bá fẹ́ tí bá ń gba àbọ̀dè fún ìyàwó rẹ̀ obìnrin náà nínú dè lọ́wà. Yọ́yà yín lẹ́nu pé ìjọkọ tí èèyàn fẹ́ ìjọ lè máa gbàbọ̀dè fún ni bẹ́ẹ̀ ni. Tó bá jẹ́ oníṣẹ̀dá omi tí nǹkan rẹ̀ kọ́kọ́ ń dàrú tó sì ṣàdúrà kọ́kọ́ farabalẹ̀ kọ́ mọ́nítọ̀ ọkọ rẹ̀ dáadáa ó rí pé ọ̀rọ̀ tí mo wí bẹ́ẹ̀ lọ́ba. Bóyá kò yẹ kọ́kọ́ rẹ̀ yọ máa mọtí. Ó ní àwọn èèwọ̀ kan tí ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ máa jẹ. Tàbí kó jẹ́ pé ọkọ rẹ̀ ń lọ ṣe àgbèrè ń lọ gorí obìnrin kan ta. Bóyá ọ̀rẹ́ fẹ́ ni o. Tàbí kó jẹ́ pé ẹ̀yin méjì nìyàwó yìí lọ́dọ̀ ọkọ. Ìwọ lè jẹ́ ìṣẹ̀dá omi kí ìṣẹ̀dá ìyálé kó má papọ̀ mọ́ títí ẹ. Bóyá ìwọ àtọkọ ìṣẹ̀dá yín sì papọ̀. Ọkọ mi á máa sọ pé ìgbà tóun ti fẹ́yàwó òun iṣẹ́ òun dàrú ṣùgbọ́n wòlíì òun àbá àfa òun àbí ibi tóun ń jẹ̀ sí wọn sọ yìí pé kóun fẹ́yàwó mi. Tóun bá ti fẹ́yàwó mi ò pé ọ̀nà wọn là bẹ́ẹ̀ ni. Torí pé ìṣẹ̀dá ìyálé kò papọ̀ mọ́ títí ọkọ ni. Ṣẹ́mi pẹ́lú mi láàárọ̀ ọjọ́ tí wọ́n bá sọ fún pé àá béèrè sí nǹkan yóò ní má dáhùn lóhùn jàre. Ṣùgbọ́n gbà tí nǹkan bá dàrú kò ní yé bí ti ń lo orí òkè wọ́n máa gbàwẹ̀ wọ́n máa láìsí mọ̀ yí pé agbára ìṣẹ̀dá àmútọ̀run wá wọn papọ̀ mọ́ra wọn. Tó bá wá dogun pọ́ bá pàdé ìyàwó yìí tí wọ́n ń fẹ́ra wọn tọ́nà tí ń là fún bí ti ń súnmọ́ yàálé tí ń súnmọ́ ìyàwó nǹkan dàrú padà. Kíní yìí yóò máa dín ìrìn àjò ìyàwó lọ́wọ́ ẹ máa bá mi bọ̀.
bákan náà la rí ẹni tó jẹ́ oníṣẹ̀dá omi ní obìnrin àbí lọ́kùnrin. Ọlọ́run ọkẹ láì wẹsẹ̀ láì fọ́kọmu láì wẹ̀wẹ̀ odò láì jàṣẹgẹ láì sòsólẹ̀ blessing náà ó dé torí pé ọkọ rẹ̀ lọ́fẹ́ ìyàwó rẹ̀ nìwọ náà ní. Iṣẹ́ tí orí yàn mọ́ látòdì ọ̀run òun ní í ṣe láyé kò sì ṣe oníṣẹ́ tọ́ tó bá ti ń dogun pé ń fi ọ̀rọ̀ lọ ìtì yan ọ̀rẹ́ tọ́rẹ̀ tí ń gbà nímọ̀ràn tí kì í ṣe tiẹ̀. Torí ẹ̀ ẹni tó bá ní ìṣẹ̀dá omi ẹ gbọ́dọ̀ jẹ́ kẹnu yín ó máa mọ́ o. Ọ̀rẹ́ máa ń gba àbọ̀dè fún yín ni o, wọn kì í kó oríire bá yín o. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yín kódà tó fi dórí ìyá tó bí yín tọ́rọ̀ bá jẹ́ mẹ́rin méjì náà jẹ́ wọn mọ̀ ẹ máa gbé méjì yòókù sínú. Gbogbo ẹni ọ̀rẹ́ tẹ ẹ bá ní láyé o ẹ má jẹ́ wọn máa mọ irú ìṣẹ̀dá tẹ̀ ń lò. Ọ̀rẹ́ tẹ ẹ bá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ a máa gbàbọ̀dè fún yín. Wọ́n a máa bínú yín láì nídìí wọn a sì máa ṣe kéta yín ìmọ̀ràn bíi kẹkú òun ni wọ́n máa gbà. Ọ̀rẹ́ níní kì í ṣe wàhálà fún yín. Má wàá jẹ́ ń parọ́ fún ọ o. Kí ló wá dé tó ń kówó jọ tí owó ọ̀hún ò kó jọ? Ǹjẹ́ ṣẹ́ tí orí yàn mọ́ látòdò ọ̀run ǹjẹ́ ń lò ń ṣe? Ìṣẹ̀dá yín kì í bá yàn dòwò pọ̀. Bẹ́ẹ̀ sì ni ààyè ibi tó bá ń tajà ọ gbọ́dọ̀ wò bẹ̀ dáadáa. Ṣé kì í ṣe ibi tí àwọn ìtẹ̀dú ẹlẹ́yẹ fìdí kalẹ̀ sí? Torí tó bá jẹ́ pé àárín ibi tí ìtẹ̀dú ẹlẹ́yẹ bá wà ní tí wọ́n gan bá ti yọ lọ́ọ̀kan tó ń bọ̀ àwọn olè ń bọ̀ láìsẹ̀ wọn láìrọ̀ wọn wọ́n máa bu ọ lẹ́yìn wọ́n sì máa bu ọ lójúkorojú wọ́n máa sọ̀rọ̀ ẹlẹ́yìn wọ́n tún máa bà ọ jẹ́ lójúkorojú. Olóògùn ni wọ́n máa pè ọ́ torí pé kò sí ohun tí wọ́n ṣàṣeyọ tí ó mọ̀ ṣùgbọ́n wọ́n máa dé arísíkí rẹ̀ lọ́wọ́. Ìyẹn bẹ́ẹ̀ o ẹni tó bá ní ìṣẹ̀dá omi ọ gbọ́dọ̀ máa bá yàn jáde bí tó máa fìyàn sínú. O sì gbọ́dọ̀ jìnnà sí èpè ní ṣíṣẹ́ tó bá ń ṣẹ́ èpè tàbí tó ń díyàn sínú ọ fọwọ́ ara rẹ̀ síra rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Ìwọ bu omi kó da omi sókè réré wò báwo kó jìnnà tó atẹ́gùn rẹ̀ ọ̀fẹ́ lù ọ́. Èèwọ̀ ni ẹni tó bá ní ìṣẹ̀dá omi kì í porí èèyàn lẹ́yìn. Èèwọ̀ ni èèwọ̀ ni èèwọ̀ ni. Tọ́ láàrin báyìí wọ́n á máa sọ̀rọ̀ kan nípa pé irú èèyàn kan ló gbúdọ̀ fẹ́ irú èèyàn kan ni ò gbúdọ̀ fẹ́. Nínú ẹ mọ̀ pé ọ̀jọ̀gbọ́n pọ̀ láyé. Ṣé rí ìṣẹ̀dá omi? Àwọn omi kan bẹ tó jẹ́ pé kò sí ìṣẹ̀dá tí ò lè fẹ́. Ọ̀gbọ́n rí òun ni mo sọ fún ọ lónìí. Omi ju omi lọ o. Omi ju omi lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Kò sí ìṣẹ̀dá tí ò lè fẹ́. Ṣùgbọ́n májẹ̀mú wà ńbẹ̀ ni. Májẹ̀mú kí ni mo pè fún yín? Májẹ̀mú wà ńbẹ̀ ni. Ìwọ tó bá ní ìṣẹ̀dá omi má sábà máa lérí ní gbangba torí pé ìṣẹ̀dá ìràwọ̀ gan ti tó ọ lọ́tọ̀. Ọkọ tí wọ́n bá wá ní tó gbàgbọ́ yé ìyàwó tó ní ìyàwó tí wọ́n bá wá fẹ́ tó gbàgbọ́ yé ọkọ tó ní ìwọ ọkọ ò gbọ́dọ̀ gbàbọ̀dè fún ìyàwó rẹ̀ ìwọ ìyàwó ò gbọ́dọ̀ gbàbọ̀dè fún ọkọ rẹ̀. Ìwọ ọkọ o gbọ́dọ̀ máa bá ìyàwó rẹ̀ ṣe sàárà lóòrèkóòrè ìwọ ìyàwó náà sì gbọ́dọ̀ máa bọ́kọ rẹ̀ ṣe sàárà lóòrèkóòrè. Àwọn méjèèjì yìí ẹ̀bùn Allah máa wà fún ọ tí ìṣẹ̀dá méjì yìí bá pàdé pọ̀. Allah àwọn méjèèjì yóò máa finú hanra wọn ni. Ṣùgbọ́n tó bá ti dógun àbọ̀dé bá ti dé láàrin àwọn méjèèjì láti bí Allah wọn ni wọ́n ti mọ̀ yóò máa takora wọn ni yóò máa takora àwọn gan ti mọ̀ wípé nǹkan tí ó ti wọnú nǹkan nù. Ìyẹn náà dúró sí ẹ̀gbẹ́ kan. Àwọn èèyàn sọ̀rọ̀ pé ọkọ ọ̀run kìíní kan nǹkan kankan. Ṣé rí ọkọ ọ̀run? Ká má tí ì dà á pọ̀ mọ́ pé òun ní ń fa ìdènà tí ọ̀jọ́ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kọ fẹ́ irọ́ ńlá ni. Ọkọ ọ̀run dúró lọ́tọ̀ ni. Kí ni wọ́n wí fún yín? Ọkọ ọ̀run dúró lọ́tọ̀. Àìmọye nǹkan ló bí àárẹ̀ sínú ìṣẹ̀dá ẹlòmíì.
ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àtẹnujẹ ni ló bí ìbíkúbi sínú ìṣẹ̀dá rẹ̀ tí ń takò. ẹ̀já lẹlòmíì ń dá tí ọmọ yìí pé òun ń dẹ̀já kí ni wọ́n ń pè ní ẹ̀já má ṣe ó sì ṣe. kì í ṣe gbogbo òkè lẹni tó bá ní ṣẹ̀dá omi lọ́kùnrin gbọ́dọ̀ gùn. ǹjẹ́ gbọ́ ìwọ tó sì ní ṣẹ̀dá obìnrin náà kì í ṣe gbogbo ọkùnrin ló lè gorí rẹ̀. ẹlòmíì gbégbá ajé wáyé ni níbi títí ń gbó òkè tí ò nítumọ̀ wọ́n ti gbé gbàgbá ajé rẹ̀ lọ lọ́wọ́ rẹ̀ òfèrèfé ló kù. ẹni tó bá ní ṣẹ̀dá omi lóbìnrin kì í máa ṣàgbèrè. ẹlòmíì ò rí rẹ̀ yìí pé òun ní ẹwà tó ní yìí bọ́yọ́ ọmọ ẹja ni tí wọ́n fi ẹwà yìí tí fi ń ta dòjé káàkiri. ó torí pé chief ń pè honorable ń pè senator ń pè governor ń pè òun pè ògbó rẹ̀ lé wọn lọ́wọ́ ní tètè ni. ògùn ẹlòmíì kì í sáná bíi sakabla débi pé lẹ́sẹ̀kẹsẹ̀ yọ̀sàrẹ́ máa lówó rárá. ajé ẹlòmíì kò fún ọkọ àwọn ọmọ lọ́wọ́ àfún. ọ̀pọ̀lọpọ̀ ló dàbẹ̀ nìkan pé wọ́n máa pé ó ti yẹ káwọn olówó wá kọ̀fàrẹ̀ balẹ̀. ẹni tí tọwọ́ lówó tọ́jẹ́ pé àtẹ́lẹwọ́ rẹ̀ lájé rẹ̀ wà nínú ọmọ mi wọ́n lò sí ṣiṣẹ́ yìí ń bọ̀ ló ti fẹ́ rówó. níbi tó ti mọ̀ pé àtẹ́lẹwọ́ rẹ̀ ní ajé rẹ̀ wà ní wípé èyíkéyìí ọjà tó bá gbé kalẹ̀ lọ́wọ́ kan àwọn èèyàn máa bò ó ni. ajé ẹlòmíì ojú ara rẹ̀ lọ́wà débi pé gbogbo ọmọ tó bá bí gbogbo ọmọ tó tara rẹ̀ jáde ni wọ́n jẹ́ olú ọmọ wọn ó sì hàn láyé wọn ó sì jẹ́ èèyàn. èyí lẹlòmíì ọmọ ẹni tó bá wá jẹ́ pé ajé ara rẹ̀ ojú ara rẹ̀ lọ́wà tí wọ́n ń ṣàgbèrè káàkiri sẹ́rí pé ó ti dojú ayé ara ẹ̀ kodò. ẹni tó bá jẹ́ pé ajé tiẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ lọ́wà tí ń tọ́jẹ́ pé èyí iṣẹ́ tiẹ̀ kọ̀ dá sílẹ̀ ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù nílò ọjọ́ sí tí ọmọ àròjù ẹlẹ́jọ́ tọ́rẹ̀ rẹ̀ ọmọ àbídé ṣọ́ọ̀bù ọ̀rẹ́ mi bá nìyí sọ mú mo fẹ́ tíráfù kọ́rẹ́ rẹ̀ ó tó dé owó tọ́rẹ̀ rẹ̀ ò parí ò ti bá a pa. jẹ́ ǹjẹ́ o sí nǹkan kan sọ́ọ̀bù yìí pé ẹlòmíì bẹ́tẹ́ yẹ pé láàrin oṣù mẹ́ta kò tẹ́wọ́ rẹ̀ gba 5,000 tá à ń pè ní àpò márùn faransé. tí wọ́n bá wá dé bẹ́ẹ̀ yóò ní ọ̀rẹ́ mi bá ń dúró sí ṣọ́ọ̀bù díẹ̀ torí àlẹ́ lòmíì fi máa tẹ̀ pé ọ̀rẹ́ mi wá bá mi ṣeré ní ṣọ́ọ̀bù ọmọ yìí pé tọ́ ọba ti dé dandan ni àwọn èèyàn wà dóhùn ń dá ajé tiẹ̀ òun fa ajé tiẹ̀ kọ̀lẹ́ ajé tiẹ̀ lòun fi ń kọ̀lẹ́ ti ajé tiẹ̀ lòmíì mọ́ra yẹn. a máa tẹ̀síwájú lórí ìdojúkọ ọmọ ẹlẹ́gbẹ́ omi ẹ̀ bàbá mi kálọ̀ orúkọ mi ni Lukman ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà adára fún wa o. nọ́mbà wo lẹ́nu fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group +23480 3298 3298 +23480 3298 3298 ẹ jẹ́ fún wa nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. Public group wà eléyìí ọ̀fẹ́ ni private group wà home spiritual solution owó lẹ́ẹ̀ fi wọ́bẹ̀ ẹ̀ sì máa sanwó lóṣooṣù àǹfààní méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ lè máa béèrè aláyín lọ́fẹ̀ẹ́ àbí àwọn àjò kan tí a ti filẹ̀ tí ò yé yín a máa ṣàlàyé àìmọye àǹfààní lọ́wọ́ níbi oní private bó ṣe jẹ́nu ẹni wà ní public kò lè béèrè kankan yọkàn wà ní mẹ́mbà lásán ni adára fún wa ẹ bá bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ni lórí àkọsẹ̀já yín ni àbí kí ni ohun tó ń ṣẹlẹ̀ tó rú yín lójú ẹ kàn sí wa ẹ sanwó tọ́ ẹ bẹ́ ká bá yín gbìyànjú ewé àtìgbò nípa ìtọ́jú ara bóyá nípa àrùn ara ni àbí ìtọ́jú ọrọ̀ ajé ẹ kàn sí wa aṣọ èyí tí ọ̀nà yín fún yín tó abáwá parí iṣẹ́ ẹni kí díẹ̀ tiẹ̀ ọba yín gbé ẹ̀yin lẹ́sànwó rẹ o àdàrà fún wa o ayé wa o kò ní yẹ ẹ lẹ́ o ayé bá mọ̀ bí ètò wa ìbá dọ́dọ̀ yín tọ́ ẹ máa bá wa pín káàkiri ẹ máa pín àdàrà fún wa o tẹ bá pín nọ́mbà yìí méjèèjì tí ọba lọ tọ́ ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ire o ire o ire kàbìtì nílé gbogbo wa o.
fojú mi yeye ọ̀tún. Yeye ọ̀tún. Ìyá mi yeye ọ̀tún. Yeye ọ̀tún. Ẹ bá mi kórè yeye ọ̀tún. Ìyá mi lábí mọ́mọ́ dá àná lé. Ọ̀tún là ń fẹ́ yìí kí. Àbí mọ́mọ́ dá lé bojú. Ọ̀tún là ń fẹ́. Ládé bojú àbí mọ́mọ́ dá àná lé. Ọ̀tún là ń fẹ́. Orí ìdí àbí mọ́mọ́ dá àná lé. Ọ̀tún là ń fẹ́. Ládé bojú àbí mọ́mọ́ dá àná lé. Ọ̀tún là ń fẹ́. Ìdí àbí mọ́mọ́ dá àná lé. Ọ̀tún là ń fẹ́. Ọ̀sẹ̀ ìgbésẹ̀ alágbólódò nínú òkèèjì lọ́wọ́ ládé bojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi. Ọ̀tún ló ti kalẹ̀ jẹ́ bí mọ́pọ̀ mi dà sínú mi tọmọtọkọtaya. Ọ̀tún là ń fẹ́. Orí ìdí àbí mọ́mọ́